Ọlọ́run orí ajẹjẹ tí Ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé ní ẹni ọjọ́ ńlá ọjọ́ Jímọ̀ yìí. Ọlọ́run kí ó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa lórí ètò wa, ètò Báríkà Jímọ̀. Òun náà ni àtúndé bí a ṣe ń dé. Orúkọ mi ni Abdulfatah Abdulyakeed Az-Zakari Omilolo. Mo kí gbogbo yín ní àpapọ̀, mo kí olótú mi Aṣíwájú Ọlálékan Àkànjí Adémẹ́tọ̀. Ọlọ́run kí ó bá dúró ti gbogbo iléeṣẹ́ OJB-TV, kí Ọlọ́run má jẹ́ kó bàjẹ́, Ọlọ́run má jẹ́ kó jóná, àti gbogbo àwọn tí wọ́n ti ṣẹ́bẹ̀. Ní àìní fọ́rọ̀gùn lórí ètò Báríkà Jímọ̀ ti tèmi tó ń ṣe Jímọ̀ ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé oṣù Ramadan tí a gbà yìí. A ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó pọ̀ tí a fẹ́ bára wa sọ, àmọ́ àmà sọ́bọ́lọ́ bá ti ń fún wa ní ààyè díẹ̀díẹ̀. Mo wí ní ọ̀rọ̀ mi kan pé tàràwíhù wọ́sọ̀mù kọ́dí sàhábà, tàràwíhù wọ́sọ̀mù kọ́dí sàhábà, صلواتنا الخمس لن تذهبا، صلواتنا الخمس لن تذهبا. Àti gba tàràwí ní aṣámútàǹkì ó ti lọ. Bákan náà àwẹ̀ tá ń gbà ó náà ti lọ. Àwẹ̀ ti lọ báyìí, a ní aṣámú lọ, àwẹ̀ tẹ̀lé. Báwo wá ni pé àwẹ̀ àyàn táwa ń kí tó jẹ́ ìrun wákàtí márùn-ún tá ń kí ní ojoojúmọ́ lan tazhaba. Àwọn yóò lọ́bi kankan, ìyẹn ò lọ́bi kankan. Nígbà tí ìrun wákàtí márùn-ún ò lọ́bi kankan, tí iṣẹ́ eré wa náà tí ó sì lọ́bi kankan, kí a wá dúró ti Ọlọ́run pẹ̀lú gbogbo àwọn àkàwé tá a máa sọ yìí. Tí Ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ náà Al-Qur'an nípa sùúrù, tó lọ́pọ̀lọpọ̀ wa tá a gbààwẹ̀ tán nìsín àti ń retí pé bá a ṣe gbààwẹ̀ tán yìí àbí pé bá a dolówó jọ́ kejì, bá a ṣe gbààwẹ̀ tán yìí ká do nílé jọ́ kejì, bá a ṣe gbààwẹ̀ tán yìí ká do ní mọ́tò jọ́ kejì, ká ṣe gbààwẹ̀ tán yìí gbogbo táwọn fẹ́ tá a tọrọ náà pátápátá ní kọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí fún wa jọ́ kejì lẹ́sẹ̀kẹsẹ̀. Àmọ́ Ọlọ́run ọba àlekè ọlá ó ní ètò, ó sì ní bó ṣe ń ṣètò ilé ayé. Tọ́lọ́run bá sọ̀rọ̀ pọ́n náà Al-Qur'an ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run ní wal 'asr innal insana lafi khusr illa alladhina amanu wa 'amilu salihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. Ọlọ́run ní àwọn àsìkò kan dé lásìkò rẹ̀lẹ́ ayé àwa tá ń kánjú àti àsìkò tá ń kánjú láwa yìí. Bá ṣe wọ́n ń kánjú yìí, a máa wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láfi khusr, wọ́n máa wá bẹnu àdánwò nínú fìtínà, kálukú kó rẹ̀ sínú wàhálà, kálukú kó rẹ̀ sínú ìdààmú. Ẹ wo àsìkò tá a tó padà bọ́ sí àsìkò àwẹ̀ tá a fẹ́ bọ́ sí, àìmọye kan láti jùlẹ̀, àjùṣekúṣe lẹ̀, àjùṣìnà lẹ̀, àjù ìpààyàn lẹ̀, àjù olè jíjà lẹ̀, àjù ọtí mímu lẹ̀, gbogbo nǹkan kí nǹkan ká ṣe kéèyàn ní ká bá tèèyàn jẹ́ ní gbogbo táwọn náà mọ̀ tí ó dàtà àjùlẹ̀ àti jùlẹ̀ náà àwẹ̀. Báyìí nísìn àwẹ̀ ti wá lọ, gbogbo iṣẹ́ olóore tá wá ń ṣe ń bẹ̀ ká má jẹ́ kí kankan bọ́ ńlẹ̀ ń bẹ̀. Torí Ọlọ́run tó ní ujibu da'wata da'i iza da'ani, kóhun ó dáhùn gbogbo ẹni tó bá pè wọ́n. Ọlọ́run dúró lórí àdéhùn rẹ̀ o, torí inna wa'da Allahi haqqun, àdéhùn Ọlọ́run òdodo sí ni. Ọlọ́run dúró lórí àdéhùn rẹ̀ kó di dandan kóhun ó ṣe fún wa. Àmọ́ pà tí ó ṣe lèmi pẹ̀lú Ọlọ́run wá ń yé mi pẹ̀lú ẹ̀wù báyìí. Àmọ́ sùúrù tèmi pẹ̀lú ẹ̀ bá wá ní òun láàfin débi tá a fẹ́ ní. Ká ní kankan ní wa ká má fura wa ní ròbànújẹ́, ká má bara wa nú jẹ́ lórí kò ṣe báwẹ̀ náà lágbà yìí. Ọlọ́run ò tí dáa lóhùn kan tá a fẹ́, Ọlọ́run yẹ wá wò ni o, ó mì wá wò ni, ó ń yẹ gbogbo ẹ̀ wò ni. Òwà ni wọ́tá wá sọ̀rọ̀ bil haqqi, ká wá máa wá sọ àsọ́lẹ̀ fúnra pẹ̀lú òdodo, ká má jẹ́ òdodo tá ń sọ nínú àwọn Ramadan yìí, ká má jẹ́ kó bọ́ lọ́wọ́ wa. Òdodo tá ń sọ tá a tàtàkùtà fún yàn mọ́, òdodo tá ń sọ tá a tọjà burúkú fún yàn mọ́, òdodo tá ń sọ tá a bá tèèyàn jẹ́ mọ́, òdodo tá ń sọ tá a gbáre fẹ́lẹ́bi, tá a gbẹ́bi fáláre mọ́. Gbogbo òdodo tá ń sọ yìí náà tí ò jẹ́ ká hùwà burúkú mọ́, ká ṣe nǹkan burúkú mọ́. Ta ni àyè ní asùn èmi náà ń gbàwẹ̀ fọlọ́run. Gbogbo eléyìí tá ń sọ yìí náà watawasaw bis sabr. Bákan náà ká tún wá máa pèrè wa sí pé àfi ká ṣe sùúrù. Sùúrù wa yìí òun ló wà gbé wa dọ́dọ̀ Ọlọ́run, òun ni ó mú òun ní ìjẹ́kọ́ lọ́run fún wa ní gbogbo nǹkan tá à ń fẹ́. Torí ẹni tí ó kọ́lé àfi kó ṣe sùúrù láti ilé náà kọ́, ẹni fẹ́ ra mọ́tò náà kó ṣe sùúrù. Gbogbo tá a bá fẹ́ wájú Ọlọ́run ló jẹ́ sùúrù. Ló fi jẹ́ pé lórí àkórí ọ̀rọ̀ wa tá a máa mẹ́nu bá láì mọ ebi ọ̀sẹ̀ bíi mélòó báyìí, orí sùúrù yìí lórí ìrànràn
ibi tá a máa yà sí báwo la ṣe sùúrù lórí nǹkan tá à ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run, báwo la ṣe sùúrù lórí nǹkan tá a fẹ́ gbà látọ̀dọ̀ Ọlọ́run, báwo la ṣe sùúrù láàrin ara wa, báwo la ṣe sùúrù tọ́lá owó fi gòkè, báwo la ṣe sùúrù tá a fi jéèyàn tá a fi nípò gidi nù ọlá. Ipò tá a fẹ́ nìyí àtọ́lá tá a fẹ́ nìyí kò ní mú wa lọ sí ẹ̀yìn kan náà Al-Qur'an tọ́lọ́run bá tún sọ pé yá ayyuhal ladhina amanu isbiru. Ọlọ́run sọ pé òun kò gbà wá tá a nígbàgbọ́ sí Ọlọ́run. Ìjà wo la nígbàgbọ́? Àwọn tá a fi gbàgbọ́ tá a fi gbàwẹ̀ Ramadan, tá a fi gbàgbọ́ tá a fi ju gbogbo tí ò dálẹ̀, irú àwọn tá a ṣe bẹ́ẹ̀ ní ìsìn onígbàgbọ́ ni wá. A rí gbogbo nǹkan àjùlẹ̀, ìwà burúkú àjùlẹ̀, àrìnrìnkùnrin mọ́, à ń tètè wọlé, àjẹjẹkújẹ, oúnjẹ gidi là ń jẹ, aláàlí là ń jẹ, àjẹ àrámù. Ọlọ́run ní isbiru, ẹ lọ ní sùúrù, èmi Ọlọ́run ó dé ìjọ kan láti wá dá yín lóhùn. Ẹni tí ò bá ní sùúrù tó bá ń kánjú, ìkánjú ó máa ń kó parun bá ni ni. Ẹ̀sìn pé àwọn bàbá wa lẹ̀ yóò bá àwọn àgbàlagbà wọ́n ní sùúrù ó ń ṣe òkúta jìnnà. Àgbà tó bá sì ní sùúrù wọ́n lóhun gbogbo lóní. Sùúrù yìí tá a bá lè gbámú gidi gan, ẹ rí i pé gbogbo nǹkan tá à ń fẹ́ ló máa padà tó wa lọ́wọ́. Sùúrù tá a bá ní tá a fi ń tọ́ ọmọ láti kékeré díẹ̀ lọ́mọ náà máa fi dàgbà tí ó fi di gìrìpá tí ó fi dàgbà yóò hu ìjìjì wa lọ táwọn àwọn òpé báwo lọ́lọ́run ṣe ń fi àwọn ọmọ ìtọ́ fi ń dàgbà jù wa lọ. Àmọ́ látara sùúrù yìí kíní yìí ó mọ̀ wá fún wa ní gbogbo nǹkan tá a fẹ́. Ọlọ́run wá ní wàrà ọ̀bì tù bákan náà látara sùúrù yẹn náà ẹ̀ tí wàá fara yín mọ́ra. Má jáyàn dànù lára rẹ̀. Àwẹ̀ títàn má dé wájú mi ò wá tọrẹ mọ́ má ṣe bẹ́ẹ̀. Àwẹ̀ títàn mi lè ṣàánú yàn mọ́ má ṣe bẹ́ẹ̀. Àwẹ̀ títàn mi ò ṣe dáadáa mọ́ má ṣe bẹ́ẹ̀. Dáadáa tó ń ṣe nínú àwẹ̀ continue ẹ̀. Torí tó ṣe nínú àwẹ̀ yẹn lọ́sọ̀ pé ṣé o fẹ́ ṣe léòótọ́ ni àbó ń tàn mí àbó ń gà mí ni. Amúgbàtàwẹ̀ ti lọ yẹn dáadáa yẹn jókòó tì, oore yẹn iṣẹ́ olóore yẹn jókòó tì, òwò tó ń fáwọn yẹn níṣinú, àwọn tó fún ìṣinú yẹn náà gbogbo ayé wọn ò tí ì yí padà náà, wọn ò tí ì rí nǹkan jẹ náà lẹ́yìn ìgbàtàwẹ̀ ti lọ yìí náà. Agbára rẹ tó sì láti máa fi bọ́ kó o bọ́ wọn yípo ọdún kan bọ́lọ̀ ń bá fún ẹ ní agbára rẹ náà kọ́ntínù láti máa ṣe lọ. Má jẹ́ kó jẹ́ pé inú àwẹ̀ nìkan ṣe ló máa gbalada yìí lọ kó o máa wá fi kí náà béèrè nǹkan tó ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run máa wò pé lágbájá mà ní sùúrù tèmi Ọlọ́run, ó ní sùúrù pẹ̀lú àwọn àlèhùn mọ̀ mi tó wá ń bá, ó ní sùúrù pẹ̀lú àwọn èèyàn tí ò tó wá ń bá. Inú àwẹ̀ tá a lọ yìí àìmọye èèyàn ló ń kẹ́bùn lẹ̀ tó ń fúnyàn lẹ́bùn tó ń fúnyàn lówó. Ẹ má jẹ́ kí irú ẹ kú nínú ẹ̀sìn nígbà tí Ramadan lọ yìí. Ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ sí ká fi sùúrù wá sí wàrà àbìtù ká wá kóra wa mọ́ra ká má tẹnì kankan dànù lára wa, má tìyàn kan dànù, má léyàn kan dànù lára rẹ. Bíi pé bá a ṣe kóra wa mọ́ra tá a sọ̀rọ̀ wa dọ́mọ ìyá kan náà nínú àwẹ̀ yẹn òun náà lè já padà sí. Látara ìsbírú yìí náà òun náà lè já padà sí mọ́sálásí. Ẹni pé wà táwọn ẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ mọ́sálásí ó kún pẹ̀lú sùúrù la fi ń kírun. Láka mẹ́kẹ́lẹ́ kan láka mẹ́wàá ni láka márùn ni táwọn èèyàn lóru yẹn ẹ̀ gbogbo kálukú báyìí àjòkó tì í àyàn ráka náà á ṣe gbogbo ẹ̀ á ṣe náfìlà á ṣe gbogbo ẹ̀ lóru gbogbo tá à ń ṣe náà má jẹ́ kó dípò. Ẹ jẹ́ ká máa ṣe lọ sùúrù tá a fi ní fọ́lọ́hún yẹn, ẹ jẹ́ ká máa lo sùúrù náà lọ. Kódà kan kéèyàn gbààwẹ̀ yípo ọdún kan ohun tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run jọ́ tọ́lọ́run bá dé kì í ní ò ní tán láéláé, kò ní tán láyé, yóò máa bẹ̀ lọ gbére ni. Àmọ́ nínú tá a kọ́ ń béèrè yìí nìsín láti lè rí mú láti lè rí gbà ohun tá a fẹ́ jágbà lọ́wọ́ Ọlọ́run ni ohun tá a wá fi ń tu Ọlọ́run lójú yẹn. Ẹ má yẹ ká fúláṣì Ọlọ́run gbogbo tá a ṣe ní Ramadan lọ́dà ìgbà tá a fúláṣì Ọlọ́run. Ẹ wá jẹ́ ká mú sùúrù yẹn ká mú léra wọn kí sùúrù yẹn pọ̀ kó pọ̀. Bákan náà wọ́n sọ bírù, ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa, ká ní sùúrù fúnra wa tó pọ̀. Má ríra rẹ nírí ẹni tó ju ẹnìkan lọ, má ríra rẹ nírí ẹni tó pé èmi mo kàǹkà jẹ́ nìkan lọ. Ẹ rí i pé gbàtà ń kírun bàbá ọdún ní mọ́sálásí àmúlówó àmọ́ tálíkà gbogbo jòjú kó àjọ dúró lágbe ara wa ni. Olówó ni ó máa pẹ́sàn fún wa, olówó ní ó máa lọ́yà ìwà jẹlé ó yẹ mú mi. Ìwọ olówó tó ń ṣe bẹ́ẹ̀ má ta tálíkà nù báyìí, fi wọ́n lẹ̀ fà wọ́n mọ́ra bóyá ṣe náà wẹ̀ máa ṣe lọ. Bó bá ṣe ń ṣe lọ yẹn ló máa rí dùnú yẹn sí i. Bẹ́ẹ̀ lọ́wọ́ máa ní àlágbẹ́já máa ṣe lọ kò máa padà lẹ́yìn kò máa kó súsù kò máa rẹ̀. Bọ́lá ṣe wọ́n rí bẹ́ẹ̀ ní ṣe lọ́rùn wá fọwọ́ lẹ́rán. Ọlọ́run bá àṣelágbájá ń ṣe dáadáa nítorí tèmi ni, torí pé kíni Ọlọ́run fẹ́ jẹ́ ká lo kíní náà ká ṣe dáadáa ni. Ẹ̀rí kóṣù tọ́lọ́run fún oṣù 12 ni, gbọ́dọ̀ wá fún wa lóṣù 12 tó wá ní oṣù ẹyọ kan péré ká máa fi gbàwẹ̀ fóun tó ń jẹ́ ọ̀rọ̀ yẹn. Oṣù 12 tá a fi ń gbàwẹ̀ yìí tá a bá wá oṣù kan sí péré tá a fi ń gbàwẹ̀ ní oṣù 12 yìí tá a bá wò dáadáa ṣó gbogbo oṣù 11 yìí ní ká máa fi dẹ́ṣẹ̀ ni, ṣóṣù kan tó tọ́nà gbogbo ẹ̀ṣẹ̀ wa tá a bá dá. Torí ìdílé ẹ jẹ́ káwa náà tó amend ká upgrade life wa ká upgrade ayé wa síwájú ká tún mú sùúrù wa. Bó a bá lè continue àwẹ̀ láàrin ara wa ká continue, bá bá lè continue nínú ọ̀rọ̀ wa ká continue,
ọlọ́run aláàánú yóò dúró tì wá yóò ṣe dáadáa fún wa eléyìí tá a wí náà ọlọ́run ṣe wá láǹfààní láyé àtijọ́ gbéǹde àlìkìyàmà àmọ́ látara àwọn tá a tún sọ yìí náà kóore wá lè máa pọ̀ sí káyọ̀ wá sì lè máa pọ̀ sí ká lè bára ibi tá a fẹ́ dé lọ́lọ́run tún fi sọ fún wa pé kí ni wattaqullaha ẹja bẹ̀rù ọlọ́run ẹ fi bẹ̀rù ọlọ́run sí gbogbo tẹ́ fẹ́ ṣe o má ti torí pé a ní kó máa bó àwọn èèyàn kó máa fún yàn lóúnjẹ ó wá ń pò nǹkan mọ́ oúnjẹ fún wọn kó dá o má pò nǹkan mọ́ oúnjẹ fún wọn má gbá àsìkí wọn má gbogbo wọn má gbọ́ láwọn ọmọ tiẹ̀ ọlọ́run ti ní ohun tí yóò ṣe fún ẹ pẹ̀lú sùúrù gbogbo tọ́lọ̀ wọn á fẹ́ ṣe fún ẹ pẹ̀lú sùúrù yẹn tó bá ti wá farabalẹ̀ kí inú ó sì tó ẹ lọ́wọ́ ọkàn rẹ ó balẹ̀ àyà rẹ ó balẹ̀ ó sì ní problem kankan ọlọ́run wa ni wattaqullaha la'allakum tuflihun wá páyà ọlọ́run kó ẹ lè jèrè kí gbogbo wa lè jèrè láyé ń bí àtijọ́ gbéde àlùkìyàmà eléyìí tá a bára wa sọ yìí díẹ̀ nínú àwọn pátá máa bára wa sọ ni àmọ́ pẹ̀lú ògo ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ inṣàlá nínú ètò wa Barka Jimoh ní aago 10 sí ó kọjá ìṣẹ́jú 15 á tún máa bá wa pàdé ní orí ètò yìí ní orúkọ olóòtú ètò yìí aṣíwájú Ọlálékan Àkànjí Adémẹ́tọ̀ àtọ́lùkọ iléeṣẹ́ wa OJB TV kí ọlọ́mọdé ó bàjẹ́ orúkọ mi ni Abdulfatai Abdulyakin Az-Zakawi omilolo wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.